Today is Boxing Day, Sha. But what to do? Torí òjò tí ọmọ kan tó ṣẹlẹ̀ lẹ́nu mo ti sọ fún ẹ ṣá. Ayọ̀mídé mo ti sọ fún ẹ. Sarah ṣe gbé nǹkan sí òkè ó ti tilẹ̀ kún bàtírì. Mo ṣe mo sọ fún ẹ nǹkan tó ṣẹlẹ̀ mo ti wà lórí land. Mo sọ fún ẹ nǹkan tó ṣẹlẹ̀ ní pé America ti launch attack. Happy Boxing Day. Mo sùn bàjẹ́ bàjẹ́. Mo sùn oṣù kẹ́nu owó. Mo sùn. Mo sùn. Very smarting. 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 Smarting. Very smarting. Very smarting. Yeah. You can know what we see. You can see. Let me take see. Let me take tea. I want to take tea. Àbí o fẹ́ jẹ àti dòdò ní. Sarah, do you want that fish? Yamarita with plantain. You know we have plantain. Eh? Do you want? What do you prefer? Do it from the with this from the tree? I can't take this. Okay. Mo dẹ̀ gbé sísà tó torí òkè. Yeah. Good day, good day. Let's pray. Heavenly Father, eternal rock of faith, we worship you, Lord, because for God, nobody like you, from His one to South, that we be exalted and glorified forever. Lord, I appreciate you for everything you have been doing so far in our life. Thank you for the wonderful daughter you've given unto me. Thank you for my life, wonderful life. Thank you, Lord, when you picked me from yesterday, we are from us up today, and where I'm going tomorrow. Thank you, Daddy. We appreciate you. Hallelujah, be unto your name. Thank you, Lord, for this wonderful year. Yes, it's going to an end soon. We appreciate you. Lord, receive our praise and thanks in Jesus' name. Father, please have mercy upon us this day and forgive us in the mighty name of Jesus Christ. Daddy, Lord, I want to speak this morning. Father, yes, morning in Canada. Father, please speak through my mouth. So, Lord, direct my tongue. Whatever I burn, Father, burn them. Whatever I lose, Father, lose them. Every plans of the enemy against me and my daughter, against all my well wishes all over the world, Father, destroy that evil plan. Those who have been waging war against our life, Father, raise your standard against all of them. Slay all the wicked people in the mighty name of Jesus. Enemy has stolen a lot of things from us. Father, Lord, restore back now in the mighty name of Jesus Christ. Father, mark me and my daughter with favor in the mighty name of Jesus Christ. Daddy, Lord, take total control. I worship you, Lord, because always answer prayer. I give you praise and adoration. In Jesus' powerful name, I pray. Amen. Yes, good day, good afternoon, good morning, wherever you are coming from. I mean, you are watching from. My name is Bola Folashade, Auto-Bola. Auto-Success, so
that I'm so much, I believe so much in truth. Please, as you are coming on the platform, please make sure you share and like. I saw one video. The video went viral very well, and I want to call attention. That's why the title said Morin Badejo. Popularly, you know, everybody, most of you, you know Morin. Okay, Morin Badejo also, yeah. So I watched that video. That video, because it went viral, I was on the YouTube, you know, and they said, tí wèrè bá ń sọ̀rọ̀. Let me just go straight to the point. Morin Badejo, jẹ́ kí n pè é dáadáa. Tó bá ń sọ̀rọ̀ nípa kéèyàn sọ̀rọ̀ lórí social media, kó dẹ̀ sọ tòótọ́ ọ̀rọ̀. You know, ìyáláyé ẹ̀ lèmi jẹ́, ọ̀gá ẹ̀ ni mo jẹ́. Ṣé ti yé bẹ́ẹ̀ yẹn? I respect people, and before kó tó bẹ̀rẹ̀ ṣàtì ẹ̀, you know, you send somebody to me personally to come and move that I should know. They begged me, and I have the record, you know, but that's not where I'm going to. You have been using me to quote many times, and today you're talking about Wasiu Ayinde. That's not the area. Anybody coming under your platform, I want to use this for you. I don't want to attack you for the first time, because all of you working for terrorists, Nigeria, and those people who are sponsored terrorism, many of them, because I saw some of them under your platform too, they will come under your platform, then they'll be saying things after watching my video, then all of them will start one better sorrow. They don't even know what they're saying, but they'll be talking, and then they elaborate it under your platform, and then you'll be doing like a king. Jẹ́ kó rí ẹ̀ kó pé Morin, má máa yájú sí mọ́mí ẹ̀, má yájú sí àǹtí ẹ̀, má yájú sí ọ̀gá ẹ̀. So you understand? Tó bá fẹ́ sọ̀rọ̀ pastor, tó bá sọ̀rọ̀ anybody, you know, I left you, mi ò ta sí ẹ. Ṣé o gbọ́dọ̀ mi? If anybody táwọn kan bá wà ní fracas, wọ́n bá fẹ́ lù ẹ́ torí pé mo rí pé wọ́n fẹ́ lù ẹ́. So ti yé bẹ́ẹ̀, wọ́n fẹ́ lù ẹ́ láti ẹ pé kí n lè stop ẹ láti máa sọ̀rọ̀ Wasiu. I won't do that. I won't speak for Wasiu, because Wasiu ó ṣèkà fún mi. You understand me? But àwọn kan wá sí under platform ẹ̀, they now say that tí wèrè bá ń sọ̀rọ̀, ẹnikẹ́ni tó bá fi mí wé wèrè, Morin, if anybody come under your platform again, torí tí wọ́n bá ṣépè sí wọn máa sọ pé wọ́n ṣépè bí kó jẹ́ kó rí ẹ pé gbogbo àwọn tó front of terrorists ní Kogi State. Ṣùgbọ́n mo rí wọn under platform ẹ̀, jẹ́ kó rí ìyá ẹ pé mi ìbẹ̀rù anybody wọn. Ṣùgbọ́n mi bẹ́yẹn, jẹ́ kí orí ìyá ẹ kó pé, because some of you wọ́n plant yín sórí social media ni láti máa support àwọn terrorists. Then wọ́n máa lọ sí under platform yìí, they go under your platform, and then they be calling into your platform. So come by the man, wọ́n ẹ̀ ń ṣe dáadáa. All those people is just a tactics, it's a game. You understand me? So anybody coming under your platform, call me, tó bá fi wèrè pè mí, ọmọ ẹ máa yíwọ́ Morin, tó bá ṣe ọmọ ẹ á ya wèrè. Ẹni tó sọ̀rọ̀ yẹn á ya wèrè, ọmọ ẹ á ya wèrè. Gbogbo ìran yín wọ́n máa ya wèrè bíi kéènì mi, wọ́n dẹ̀ máa sinmi wọ̀jà ni. Mi ní wí bẹ́ẹ̀ kó má jẹ́ bẹ́ẹ̀. A ṣe màdó, àdàbí tó ń pẹ́ mo kọ́kọ́ wá fún yín, àdàbí fi wèrè wé ẹ. You have been coming for me long time, mi ìdẹ̀ kí ń ṣẹgbẹ́ ẹ lórí social media yìí gan, mo jù ìyá ẹ lọ. Wọ́n wá bẹ̀ mí pé kí n má disturb ẹ nígbà tó fẹ́ bẹ̀rẹ̀ ṣàtẹ̀. And I left you for some reason. Mo fi ẹ́ lẹ̀, àwọn òbí mi ti máa rí ẹ pé ó ṣe jù. I come for you once ní lórí ọ̀rọ̀ Olúkọ̀yà. You understand me? So, and olórí burúkú yín, ìwọ Morin olórí burúkú Badejo, I don't want to do this because of kọ́ má bàrẹ̀ kó fẹ́ gbèjà wá, mi ì lè gbèjà wá sí láíláí. Olórí burúkú ẹ, ìwọ iná pẹ̀lú àwọn tó support Wasiu. Tẹ́pọ̀ olórí burúkú yín, ẹ ti jojú Wasiu ẹ support ẹ níbi kìíní. Gbàdé mi ti gbé ọ̀rọ̀ wá sórí social media. Wasiu will not find himself to this level. But all of you, ẹ ti ayé máa ba ayé ẹ̀jẹ̀ tí máa fi ṣe ṣáà torí pé ayé yìí wọ́n ti bàjẹ́. Ayé yìí ti bàjẹ́ from A to Z. Tẹ́ bá ti wá rí ọ̀rọ̀, kò ṣẹ̀yìn náà kò rò yẹn máa gbé table sí ni. Ọ̀rẹ́ ò make sense now, kí ló sọ? Ògbọ́n náà ló máa pe Wasiu ní bọ̀dá ẹ̀ torí pé ò fẹ́ kó sú ẹ lẹ́yìn tó bá láṣẹ ẹ̀ tán. Because àwọn wèrè kan tó wá ti kó lórí fracas tó máa wá sọ́dọ̀ ẹ̀. Thank God some of them now wọ́n wá sọ pé àwọn wà ní fracas làwọn ti wá, àwọn máa ṣe wèrè fún wọn fracas. Ṣé ti yé bẹ́ẹ̀ yẹn? Gbogbo nǹkan pè fracas yẹn terrorism ni. Ìyá dẹ̀ máa jẹ terrorism sìn. Àtàwọn tó ń sponsor àtẹ̀yìn tẹ́ wà lórí media tẹ́ ń bà kí wọn. Ìyá máa jẹ ìyá yín. I don't want to mention those ones now. Tí mo rí lórí platform ẹ̀ tó máa bìí pé tó wá sọ pé kó máa pass insult sí mi systematically ẹ máa jẹ ìyá ẹ jẹwé yá o. Torí pé ẹni tí wọ́n bá ti nà lára ń ta. Ṣùgbọ́n kẹjẹ kórí ìyá yín kó pé Morin ìkìlọ̀ fún àwọn wèrè tó bá kójọ mẹ́ yẹn. Àwọn terrorists tó bá fẹ́ groom. Because they máa pretend ní pé ẹ fẹ́ máa ṣe chat. Àwọn terrorists ẹ bá groom, want them, tame them. Èyí tó bá lè tame tó lè bá sọ̀rọ̀ kó gbọ́, ó máa kóyà jẹ́ létà ni. Kò jẹ́ kórí yẹ kó ẹ jẹ́ kórí yàrá ìjà yín pé ìkan wá ń sẹ pé tí wèrè bá ń sọ̀rọ̀ ń gbà mí ẹ máa gbọ́dọ̀ wèrè kò ní dábọ̀ tó pè mí wèrè yẹn ọmọ ẹ máa já wèrè gbogbo lẹ́ẹ̀ máa já wèrè Morin ọmọ ẹ máa já wèrè tó bá kọ́ṣọ́ wọn wá já wèrè wọn bá sí pẹ̀lú ẹsẹ̀ lọ́kọ̀lọ́kọ̀ tó dàbí akọ́rọ́ tó fi ń kọ́ gígẹ́ jẹ́ kórí ìyá yín kó pé I don't want that nonsense
ọdún tuntun bọ̀. If you carry me for mouth, carry me for like orí mi, ẹ bá gbé mi sórí bẹ́ẹ̀ ṣe ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ ikú apayún ikú òjijì. Leave me alone. Just man ẹyẹ yàgò fún tí bá sọ pé mi ì bá ẹ ṣe mi ìdẹ̀ ta sí ẹ mi ò mú ẹ lọ́wọ́ dání. Kẹ́ni olórí burúkú àwọn terrorists kan, I saw them, those one from Kogi State, àwọn ọmọ ìgbìlà kan jẹ́ kí wọ́n pa wọ́n ní òkun, mi ò kàn fẹ́ dá sọ̀rọ̀ yẹn ni. I don't want to talk much about it. Nítorí máa akèrègbè máa júwe ibi tó máa fòkùn sí lọ́rùn ẹ̀. And it's not tẹ́lẹ̀tẹ́lẹ̀ again. Kò ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ ta ló kọrin yẹn ná. Tẹ́lẹ̀tẹ́lẹ̀ là wá sá fún wọn. Ṣùgbọ́n nísìnyí bí orin ọdún Naira Marley ni. Tó bá wá mi ì sá fún ìyálà yẹn anybody yín. Ṣùgbọ́n tẹ́nìkan máa sọ pé Auto-Bola yẹn ẹ̀wọ̀ ó ti sọ̀rọ̀ yẹn nígbà yẹn bí 6 years 5 years ago tí wèrè bá sọ̀rọ̀ ìwọ tó sọ yẹn ò ní dá fún ìyá ẹ̀. Inbox me tí n bá dín pẹ̀lú ìyá ẹ̀ àtàwọn tó bá àwọn gúrùpù tó bá tẹ̀lé ẹ̀yin gúrùpù olórí burúkú terrorist yìí. Inbox me kó pè mí ní ọmọ kó pè mí ní wèrè ò ní ṣèrè láyé. All of you now that you are using Wasiu as a Brahmin content gbogbo yín olórí burúkú tẹ́ fi ń ṣe content nsìn nígbà tẹ́mi ti dé láti 8 years ó máa pé 8 years soon tí mo ti ń sọ̀rọ̀ Wasiu ní orí social media yìí àti àwọn others tó bá jẹ́ pé ẹ kọ́ ọ̀gbọ́n tó yẹ pé I don't beg you to support me tó bá jẹ́ pé ẹ ti ẹ̀ rebook ẹ̀ ńgbà yẹn kò ní go to this extent. Olórí burúkú yín gbogbo yín pátá lẹ support ẹ̀ tó bá ń ṣe nǹkan burúkú tó bá ti lè wá sórí social media gbogbo wọn tó bá ti ń ṣe nǹkan burúkú tó bá ti pín owó fún yín gbogbo yín pátá lẹ máa support wọn. Ìgbà tí mò ń support Olúkọ̀yà tí àwọn ọmọ kan wá láti ṣọ́ọ̀ṣì Olúkọ̀yà pásọ Olúkọ̀yà bó ṣe jẹ́ pé mo ti mọ Olúkọ̀yà for the past going to be 35 years yeah tí mo ti mọ̀ wọ́n ti pẹ́ dẹ́sẹ̀ pé mo ti mọ̀ wọ́n ti pẹ́ ìgbà tẹ́nìkan àwọn kan group ara wọn wá látòrí social media tán wá láti ṣọ́ọ̀ṣì wọn tán wá tún wá gbé ọ̀rọ̀ mi wá fún mi that's when mo jójú wọn ni now wọ́n náà máa put mi àwọn girls yẹn ni o wọ́n náà máa fún mi lówó kí n sọ báyìí nípa pé kí n máa attack ìyàwó ẹ̀ I expose them to the public. I don't take nonsense for answer. In tó bá dẹ̀ ṣe tó bá dá màá sọ pé Olúkọ̀yà did this right ìwọ̀n tó bá ṣe tí ò dá màá sọ fún ẹ pé kò dá ni ẹja gbèrè ni ìwọ tó yẹ pé wọ́n mú ẹ wá bá mi wọ́n mú ẹ tó bẹ̀ tó nígbà tó fẹ́ bẹ̀rẹ̀ iṣẹ́ àwọn pásítọ̀ wọ́n wá bẹ̀ mí ni I have the voice note up to date. I don't delete any of your voice note. I have it. Nǹkan tí mi fi sọ àwọn fóònù mo ní àwọn fóònù kan bíbà tó yẹ kó ti gbógun mi ò sọ wọ́n nù dẹ́pà mo ní modern phone. I don't throw them because o máa dọ́jọ́ kọ̀ ọ̀rọ̀ máa débẹ̀ ni. Ṣé mo ta sí ẹnìkan máa wá sábẹ́ ìwà máa jókòó o wá ń fi olúwa ní tí wàá sí ò bá sọ̀rọ̀ sí tí ò bá sọ̀rọ̀ o máa lò for 1 month tó máa fi ṣe content. Olórí burúkú ẹ̀ nígbà tó lọ ṣòṣì ní Ọ̀yọ́ o support ẹ̀ nígbà tó ṣòṣì ní Àkúrẹ́ o support ẹ̀ gbogbo tó bá ti ṣe tí èèyàn bá ti ṣe tó bá ti lè fún yín lọ́wọ́ you support them dẹ́yẹ máa lò wọ́n fún content orí ẹ̀bùrú ni orí pé mo wà nínú set yín ni mi ò sí ní àwọn tó ń gbé content tó kàn yẹ pé you be looking for content orí pé mo kàn máa ń bẹ́ sí nǹkan ni I don't bẹ́ sí anything. Ẹnìkan wá jáde ó wá ń sọ pé tí wèrè bá ń sọ̀rọ̀ kò ní dáa fún gbogbo yín tẹ́ wà ń bẹ̀rẹ̀ tí àti wọ́ tó ṣe ṣáà Morin tó ní kó pè mí wèrè ó máa ya wèrè tọmọtọmọ Morin wàá síwí wọgbó ní ọdún tuntun ẹ jẹ́ kó rí ìyá yín kó pé all of you terrorists practice terrorists on the social media no room for terrorists on the even media when you are abroad tẹ́ bá rò pé tẹ́ bá ti wà nínú òyìnbó nobody can capture you ayé yín máa bàjẹ́ ni olórí burúkú yín nígbà tí Wasiu ta ti ń sọ̀rọ̀ Wasiu láti ìgbà yẹn ta ti ń sọ̀rọ̀ gbogbo wọn kan tó ń ṣe all of you are busy supporting them just for you to be having content because they are giving you money. Ìgbà tó ń gbé ọ̀rọ̀ ọmọ kéèsì wọn náà gbé wá sọ̀rọ̀ ẹ̀rí tó yanjú kéèsì wo ló ṣe rí tó yanjú ìwọ tó pé ìwò you give o máa ń give up ni òwò náà ń sọ pé Wasiu withdraw kò ṣe ní máa ń gbà ìkòríkòrígbà tí kò ní good starting foundation tó bá ti wà 40 kilo lódodo máa ṣe kò tí ìkọ̀kọ̀ tí Wasiu lè ṣe bí wọn náà ni kéèsì kò sọ kéèsì kan fún wa tí ìwọ láyé tí o ti ṣe tó yọrí sáyọ̀ ìgbà tó ṣe kéèsì ọmọ tí wọ́n jí ìyá góòdù tó ní wọ́n jí gbé lóńdó state ọmọ náà ṣe wọ́n rí dè ní ṣe mọ̀ bí wọ́n bọ́ ọmọ sí àbẹ́ ẹ̀mọ́ bẹ̀ ṣe wọ́n brad ó gbowó olè ẹni tó yẹ pé olè tó bá ti yá ń sìn bó ṣe kó wọn jọ yẹ kò ní pẹ́ǹsì a máa kówó jọ ni a máa sọ fún wọn kán dáwó àwọn tó dẹ̀ ń dá owó yẹn náà bí àwọn terrorist gbogbo àwọn tó máa ń sponsor terrorist lórí social media yẹn ni mo ti rí àwọn kan lórí platform ẹ̀ o ṣé o mọ̀ pé mi ò sí lórí TikTok
I don't blog on TikTok. I don't talk on TikTok. I have TikTok account, but I don't talk on TikTok because gbẹ̀yàn sókè kẹ́ máa ṣe bí olórí kúkú kẹ́ máa group èèyàn jọ kẹ́ máa wùlé èèyàn yẹn. I won't take that nonsense from anybody. Anybody tó bá ti lọ sí under platform any platform tó bá ti lọ pè mí wèrè ẹ máa ya wèrè tọmọtọmọ ni ikú òjijì ló máa gbé gbogbo nípa tọmọtọmọ. So má ta sí mi tí bá ti wà lórí ọwọ́ mi tí mi dárúkọ ẹ tí mi bá dárúkọ ẹ tí mi dẹ̀ bú ẹ tí má dárúkọ ẹ bó tí mi bú ẹ tó o bá ṣẹ̀ mi ò ní dárúkọ ẹ tó o bá ṣèkà fún mi kó hold mi níbi business mi àbí kó hold mi kó ṣèkà fún mi kó ló fẹ́ bẹ̀ mí ní dárúkọ ẹ I won't come for you. Mo dẹ̀ sọ fún ẹni bá tẹ̀ sójú ẹ kí n bẹ̀rẹ̀ story pẹ̀lú ẹ now but mo fẹ́ fi wọ́n ẹ because àwọn tó even àwọn Wàsíù àti àwọn tó wà lórí social media tó ti máa lọ follow sí pé àwọn fraka torí Wàsíù ló bí fraka àwọn ìyálàyà àwọn fraka ṣe wá rí fídíò yẹn wà ń bí Wàsíù ó gbé sábọ̀dù lọ Nàìjíríà ó dẹ̀ mọ̀ pé terrorist ní fracas ìyá àwọn fracas ẹni tó dá gbogbo fracas tó dá gbogbo terrorist lórí social media àwọn blog ní àwọn ẹni sábọ̀dù ni. Do you understand? Wọ́n lè ti wá sọ́nà platform mi pé wọ́n máa ṣe fracas kò sí ìyá anybody tó lè fi fracas dẹ́rù bà mí. Ẹ pé mọ̀nà ìgbà tẹ́ ẹ sì pé tí mú yín tó sì dúró dáadáa ẹ lè lé mi sáré talkless of nsìn tọ́lọ́run ti wo yín Ọlọ́run ló wo yín kì í ṣe èèyàn. Somebody wẹ̀ a máa lọ sọ́nà platform a máa pè mí ní a máa sọ fún ẹ a máa direct pé à tí wèrè bá ń sọ̀rọ̀ ń gbà mí ká máa gbọ́dọ̀ wèrè kí o dẹ̀ jókòó síbẹ̀ ó yá wèrè ní ó síwìn ní pẹ̀lú Morin ó síwìn pẹ̀lú ẹsẹ̀ lọ́kọ̀lọ́kọ́ ní gbọ́ ó ṣe bí ipò gbọ́ wọ́n dẹ̀ ní ẹ̀dẹ̀ ń sọ̀rọ̀ lọ́dà platform ẹ ẹni tó dẹ̀ ń wá sọ́dà platform ẹ frequently ni simply because wèrè kan tó lòun ọmọ ìgbìrà kan ti wá sọ́dà platform ẹ tí mo ti dárúkọ pé ibo ló yọ àwọn ẹbí ọkọ ẹ ti lówó you come for me I expose me ò sí fún òṣì don't distract me. Iṣẹ́ igi tó máa jẹ́ kó lè-èdè Nàìjíríà dá ká máa rí lé gbé ni mò ń ṣe èmi ò ṣiṣẹ́ orí burúkú tẹ máa dèdí bọ́lẹ̀ gbogbo ẹsẹ̀ yìí ti wọ́ sórí ìjókòó lórí burúkú ni yín ni. Let me play it. I don't want to play it. A máa ṣe fraka, ta ló fẹ́ ṣe fraka fún? Ẹ máa jókòó ní lórí social media. Tó bá jẹ́ mo bàtán tí ń sọ̀rọ̀ tẹ́mi tí ń sọ̀rọ̀ yẹn, gbogbo yín tẹ́ pé ayé fraka àti gbogbo yín tẹ́ ṣe blogging. Olórí burúkú táwọn terrorists ń sanwó fún yín. All of you terrorists pay you, they gbogbo yín náà fi sórí payroll. Gbogbo àwọn tó ń sponsor terrorists yẹn ló fi yín sórí payroll. Tẹ́ bá gbé àkáǹtì ọjọ́ tẹ́ bá ti sọ pé broke tẹ́ gbá àkáǹtì yín síbẹ̀ wọ́n máa ṣe bẹ́ẹ̀dẹ̀ fún yín wọ́n máa ṣe gbẹ̀ fún yín èmi ò lè gbá àkáǹtì mi síbẹ̀ kàn fún mi ní ṣíṣì torí pé àìsè lóto kílẹ̀ nonsense state olórí burúkú yín ni ó ní owó wá ń sọ lánàá tí wà tí ò bá dákẹ́ àmì tí ò bá ṣọ́ra yín tí wàá jókòó sórí ọ̀rẹ́ ọ̀rẹ́ ìwọ ló fẹ́ jókòó tì gbà tó bá rí nǹkan kan ṣe ẹ̀rí nǹkan kan ṣe náà tí ò bá ti ẹ̀rí nǹkan kan ṣe wá ti ẹ̀gbẹ́nu ẹ̀ dákẹ́ ń gbà mí ẹ̀ ní gbẹ́nu dákẹ́ tó fẹ́lẹ́ bá ti ń gba coins ẹ̀ owó yẹn lè ṣe ń jáde owó yẹn ni ẹ ṣe ń jáde ó máa hẹ́ coins tí Wàsíù bá ti gbogbo oṣù tó ṣe àti ẹ̀yẹ tó fi rẹ̀ ṣe tẹ́ máa ní àìsí ìpọ̀ ọ̀pọ̀ tẹ́ bá ti rí book ẹ̀ nígbà yẹn láti fi 6 years ago ó possible kó má tó this level kò ní máa fi lọ̀kulọ̀ ni ẹ ó lọ̀rọ̀ ó fi lọ̀kulọ̀ lọ gbogbo èèyàn lójoojúmọ́ ni because ó ti believe pé ó ti orí Facebook tíìmù yẹn ti ó balance dáadáa ẹ̀yin wèrè wà lórí social media tẹ́ máa bá wọn attack àwọn èèyàn you attack me you go you attack me you die. ẹ kọ́ máa ṣe yamayama ni tẹ bá dẹ̀ ṣe yamayama tán nígbà tẹ bá ṣe yamayama tán sìn ẹ̀yin náà lè máa gbé tẹ bá bá yé ẹni ẹyẹ tẹ tán sóṣì tẹ tán sórí burúkú ẹ̀yin náà lè máa sọ pé ó ti tán ẹ bá sọ náà tẹ bá sọ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ṣó máa go to that extent.
tó bá dẹ̀ ń ṣẹ̀ sí ó máa fi gbogbo ilé àtàrà ẹ̀ létí ni. Ní ti ìyẹn kọ́ ni mò ń sọ sí pé anybody must not call me wèrè lọ́dà gbogbo platform yín. Anybody tẹ́mi bá ń sọ ọ̀rọ̀ yín kan tó ń ṣe fún mi tẹ́nìkan bá fi mí wé wèrè ọmọ ẹ máa ya wèrè ọkọ ẹ á ya wèrè ìyàwó ẹ á ya wèrè gbogbo ìdílé á ya wèrè ìwèrè á máa ràn nínú ẹ̀jẹ̀ yín ẹ máa ya wèrè lọ nílé yín ẹ má fi mí wé wèrè tẹ́ bá lọ́dà platform yín tẹ́ bá ti fẹ́ sọ̀rọ̀ Wàsíù tó bá ló ṣẹ̀ yín tó ti forí kólé agbọ́n ẹ̀. You don't call me even you want to use me as a reference. You have watched my video ọ̀rọ̀ tẹ́mi ti sọ tẹ́lẹ̀ láti 6-7 years ago tẹ́lẹ̀ nu mi rùn. Now tẹ́ bá tún wá fẹ́ rí fásitì down you want to call me wèrè wá yà wèrè tọmọtọmọ tilétilé tẹbí tara ni ẹ jẹ́ kó ìyá yín pé. How can you be calling me mad? Bó dẹ̀ fẹ́ wọ̀n ẹ mọ̀rí mi ò fẹ́ torí wọ́n fẹ́ kí n stop ẹni. Esabod òun ló ní fracas òun ló ó lè máa rán gbogbo àwọn tó fẹ́ kó stop ẹ kí Wàsíù fúnra rẹ̀ gan kó ti lọ sanwó àtàwọn fans kan ti lọ sanwó fáwọn èèyàn pé níta máa ṣe fún Auto-Bola ni pé a máa ṣe fún Morin pé a máa ní kọ́ lọ máa bú Auto-Bola lọ́ndà ẹ̀ kọ́ máa pè wọ́n mọ̀ pé àwọn and they will tag me and they will make sure máa gbọ́ tí máa gbọ́ I will come for you so kò jẹ́ kó rí ẹ̀ pé Morin respect ọ̀gá ẹ̀ kò kó ṣì lọ. Àbó fẹ́ kí n go back to your story ní gbogbo ọmọ tó ń jí gbé ní Àkúrẹ́ tó orí kéèsì yẹn ṣe ni. Ṣé o gbogbo ni kó tó wí kó tó bọ̀ ń sìn àwọn terrorist máa plan sí fi mí lẹ̀ tí bá ti ta sí ẹ má ta sí mi ìwọ tó bá wá láti Kogi either Kogi West Kogi North Kogi anywhere tó bá ti wá láti Kogi má bẹ anybody sí mi lórí social media mọ́ tó bá fẹ́ kí n call orúkọ ẹ̀ out and I will tell the United Nations and the orí àwọn tó investigate tó ń kọ́ investigate yìí bóyá wọn ò ní bá iṣẹ́ burúkú lọ́wọ́ yín leave me alone. Ẹ lè parapọ̀ lórílẹ̀-èdè yẹn gẹ́gẹ́ bá ṣe ìkàfihàn kẹ́ wá gbé àwọn olórí burúkú you now recruiting people pretending to be a blogger on the media and start willing people going for people you mad ni ìtàn ṣe fún mi tó bá ṣe wọn kọ́tà fún ìyálà ìjà gbogbo yín ẹ máa ti wọlé bí so ẹ wọlé bí bomb. That's your tea say you shake it maybe they have it I love it now. Ogbon wá shake bí ẹwọn ní Africa store. Ṣé bẹ́ẹ̀ ni ẹ ti dààmú ní gẹ́gẹ́ bá ibi ṣe bákan tí ẹ máa fi ṣe sáwọn èso náà sàn. Kò sí ṣúgà mẹ́rin ṣúgà sí. Mi ò kí jẹ ṣúgà bọ̀ mú mi ò fẹ́ ṣúgà mú bọ̀ fi ṣúgà sí mi. Today is Boxing Day. You come for me I box your face you mad me you mad me. Gbogbo yẹn fi Wàsíù ṣe ẹ̀ sí ẹ̀ láàrin blend gbogbo ọgbà tó ti ń ṣòṣì bí ẹran níwò tí mo ń pariwo ṣé mo lè máa sunkún lójú máa jáde lójú mi kí máa parọ́ ṣé mo lè máa ṣe content yẹn for good 8 years kó tó mo ti sunkún darí kí tó kúrò Nàìjíríà kí tó profit everything kí tó kúrò mo tún lórí social media máa bòyàn báyìí bí èṣù ni ẹnìkan àti fẹ́ẹ́ fàfẹ́ àti wèrè bá ń sọ̀rọ̀ kò ní dáa fún wọn tó pè ní wèrè yẹn ọmọ ẹ máa yá wèrè ọmọ ẹ máa ṣọ́kú mọ́ ẹ lọ́wọ́ ni ọmọ ẹ á yá wèrè àwa ṣọ́kú àwa rìn lọ bí ọmọ ẹ sábọ́ọ̀dù àrìn lọ asínwín ayàwèrè pátápátá bọ́ọ̀tù ó lè àrìn lọ́wọ́ níròkú ẹ̀wọ̀n ní ayé ibi tọ́pọ̀ ẹ̀sà bọ́ọ̀dù ayé yín ò ní dá ẹ̀yin tí wèrè wà náà ẹ̀jẹ̀ yín tẹ́ yàwèrè tí ìràn yín yàwèrè tí ìyá yín yàwèrè tí bàbá yín yàwèrè then you be calling yourself kini kọ́ bàbàrà don't come for me tó bá dẹ̀ jẹ́ Ìyábọ̀ Òjó náà ló ràn yín máa come for Ìyábọ̀ Òjó ayé Ìyábọ̀ Òjó kan dà máa bá yé ẹ̀jẹ̀ gbàyẹn náà máa sọ pé ó ń jealous fún kí ni ẹ̀yin olórí burúkú tí ọwọ́ yín ò dá yìí be careful everybody just mind your business and fuck yourself away from my side. And you know broken terrorists all of you majority of people it's not only those Hausa people don't say terror Yoruba everywhere in Nigeria is a terrorist celebrating terror don't terrorize don't damage don't make oríṣiríṣi those even people who supporting Wasiu you think Wasiu is the one that is bad alone that is bad I know they are bad òun kò jẹ́ bad those òun kò jẹ́ bad best ni ẹ tí máa fẹ́ ṣe example nìyẹn Ìyábọ̀ mo máa ń notice ìgbẹ́ níta ìnáwó àti pé torí pé mo ti pè é mo sọ pé Ìyábọ̀ Òjó please lọ fún godmother ẹni owó kó lọ fi bẹ̀rẹ̀ kínní if you systematically come for me it's going to be hard on you this time around torí pé I will be calling I want to be exposing terrorists among of you that pretend to be a celebrity tẹ́ fi bójú
tó yẹ pé terrorist lẹ́ ń ṣe tẹ́ ń ṣiṣẹ́ báwọn gbé túmọ̀ mi I'll be mentioning your name ẹ jẹ́ kí n wà lórí ọwọ́ mi tẹ́ bá fẹ́ ká yẹ ní bàjẹ́ ẹni tó bá ti ní òṣùbù o ó ti yé àbí tẹ́ bá rò pé fọwọ́ pọ̀ tẹ́ bá lẹ̀ ti ṣubú I fear nothing. ẹ̀yin ẹlẹ́sẹ̀ gbẹ̀dọ̀gbẹ̀dọ̀ yìí tẹ́ bá lọ sí Tanzania ogun máa ṣẹlẹ̀ ńbẹ̀ ni bẹ́ẹ̀ wà nílé ogun máa ṣẹlẹ̀ ńbẹ̀ ni bẹ́ẹ̀ wà nílùú kan bí tẹ́ bá lọ ogun máa ń wà bẹ́ẹ̀ ni ẹ̀yin tó gúnlẹ̀ ọ̀bàyéjẹ́ pretenders. So Morin wọ́n mọ̀ pé lórí ọ̀dọ̀ ẹ̀ náà ti ń hámà Wàsíù dáadáa and àwọn tó bá fẹ́ tó jẹ́ wọ́n á jókòó torí pé o lè yọ̀dẹ̀ kó yọ̀dẹ̀ Morin come back to you o lè yọ̀dẹ̀ kí wọ́n máa pè mí wọ́n bá fẹ́ kí n da ṣú ẹrú kí n fi stop sẹ́nu ẹ̀ they will you know what wọ́n wá síbẹ̀ wọ́n pretend láti wá pè mí ní orúkọ and when they start calling me that I will do what I will come for you okay. Irú àrífín wo nìyẹn kéèsì tó ṣe nígbà yẹn ó dáwó jọ wọ́n dáwó gbogbo àwọn tó jí ọmọ gbé níbẹ̀ ní wọ́n máa dáwó fún yín náà wọ́n máa fi bribe ẹnu yín lẹ́ máa gbá owó lẹ́ máa kó jẹ ẹ máa rí ìyá yín fún mi ṣẹgbẹ́ yín ni àbí ẹ rí mi nínú group àwọn olórí burúkú bíi tiyín mo ní Wàsíù iṣẹ́ mi gba tí mo ti ń sọ̀rọ̀ tí mo ní gbogbo wọn ṣẹ̀ mi tó ń ṣe ìkà fún mi tó ń jalè lẹ́mọ̀ ẹ̀ tí gbogbo yín tẹ́ bá jẹ́ èèyàn gidi tẹ́ jẹ́ blogger tẹ́ pé you are a true sayer. Do you think if he supported me then if you get for me little support do you think Wasiu will go to this was between Nigeria Barawai shall we but you support people because you want to eat and the moment they feature they get money then you want to destroy others because of that yo o fẹ́ nǹkan tẹ́ fẹ́ jẹ ẹ fẹ́ bàtẹ́ máa jẹ future on la Barawai just for today ẹ jọ̀ọ́ anybody ma terrorize me o gbogbo yín group of terrorists that gather yourself on the media don't feel sorry payroll tell me go after this person you come after me I expose you simple chicken now you come for me you just call me name I just expose you chicken now and when I say today tí o bá wá sí mi one bed investigate tí ọjọ́ tó lọ tó máa wá sí mi go and ask torí pé I start with God tí n bá bẹ̀rẹ̀ kí n tó bẹ̀rẹ̀ lórí social media kí n tó bẹ̀rẹ̀ nínú gbogbo àwọn tó ṣe ní kí n tó bẹ̀rẹ̀ nínú kí n tó sọ̀rọ̀ lórí social media I will start with God I pray day and night. O ti gbọ́ mi ilẹ̀ lè bèrè lọ́wọ́ Ọlọ́run kó má ṣe fún mi tí ò bá ṣe lónìí ó máa ṣe lọ́la ṣá ni so pack well dó lórí ọwọ́ rẹ̀ má fi mi wọlé tó bá fi mi wọlé máa tú àṣírí ẹ̀ táyọ̀ nígbà tẹ́ bá ń yọ̀ kí tẹ́ ṣì ń ṣe bí olórí burúkú ní December yìí sí ẹ ti gbọ́ tẹ́ máa ti já gbogbo olè tẹ́ ti jà tẹ́ ja Amẹ́ríkà tẹ́ ja Canada tẹ́ ja gbogbo olè tẹ́ ń ja olè tẹ́ fi iṣẹ́ òṣì kan bojú you understand ẹ jẹ olè yín ẹ jà kẹ́ máa tẹ́ bá ti fẹ́ tẹ́ ẹ má ta sí mi tẹ́fẹ̀ I expose don't tax me you tax me anyhow I expose you that is so that if you cross your boundary you come to my territory you try to disturb me you know what I expose you anyhow so leave me alone. wọ́n ní tí wèrè bá ń sọ̀rọ̀ ṣé ìyá ìyàwó fọ̀rí ìyàbọ̀ yẹn celebrate yín ìyá ìyàwó fọ̀rí mo létí níbi tí mo yàwó rẹ̀ ẹ olówó kan Nàìjíríà ti sọ fún mi rí pé wọ́n tún sọ lórí social media àti kan báyìí tó dàbí òbúkọ tó wà ní Dublin tó dàbí ewúrẹ́ tó ń yàgbẹ́ tẹ́lẹ̀ tó ti wá bẹ̀rẹ̀ sí ní lomi mọ́ máa tó wá sọ̀rọ̀ sórí bíi tàgbò ó ń sọ lábẹ́ iṣẹ́ wọ́n pè mí wọ́n sọ fún mi pé kéèmí sọ pé ohun tí mo sọ mọ́ wà sí pé rọ́ọ̀nù kán lè fún mi ní $6,000 gbà $6,000 mo lé ní kò ní dáa fún yàrá yà $6,000 ni torí àgbo ẹyọ kan tí màláìkà béèrè lọ́wọ́ mi tó ní kí n ra fún nígbà tó lóun fẹ́ ṣe ṣòfin tó ìmọ̀ kó lè náwó pé ritualist ni wọn alájàlẹ̀ náwó it's $6,000 $5,000 something almost $6,000 pẹ̀lú táàsì nígbà àgbo ẹyọ kan nìyẹn
tẹ́ máa jẹ́ kéèyàn mú ayé èèyàn kó máa bàjẹ́ kó ń gbòdè dáhùn kẹ̀dẹ̀ máa rẹ́rìn ẹ̀yìn rẹ́rìn sí pé Yorùbá tó bá ti parí ibẹ̀ yẹn sí wọ́n máa wá sí gbogbo tó ẹlẹ́dàá I wish that thing is real kó dẹ̀ take time bọ̀ torí ẹ pọ̀ gan ní Nàìjíríà terrorists is many in Nàìjíríà ẹ̀yin kidnapper ọ̀tọ̀ ni wọ́n gbogbo ẹni tẹ́ ń fèèyàn ṣe ètùtù you are all terrorists gbogbo ẹni tẹ́ tó bá ti ń fèèyàn ṣe ètùtù terrorist kò bá jẹ ọba kò bá jẹ ìjòyè tó bá ń gbalẹ̀ onílẹ̀ tó kọ̀ déédéé ń ja olè tó ń kówó jẹ torí gbogbo àwọn tó ló kó Nàìjíríà sí terrorist náà fi ń sponsor gbogbo ẹni tẹ́ kàn ń gbà nǹkan nìkan tẹ́ ń kówó jẹ you are all terror okay and all of you tẹ́ dẹ̀ ń gba owó tó ń pè yín lórí social media ẹ jẹ́ kó ìyá yín kó pé ẹ bá rí pé ẹ tún ti pọ̀ ẹ bá fẹ́ wá fún mi ẹ má kàbùkù ẹ ti wọ́ kékeré ló máa ti ń kẹ́kọ̀ọ́ àrókò tó bá dàgbà tó ẹbọ ló máa ń gbà mo wá sórí social media a lot of people ti sọ̀rọ̀ kí n tó wá gan many people wọ́n kí ni ẹ̀ gílẹ̀ sáwọn èèyàn pé Wasiu use women Wasiu cause a lot of problem Wasiu ṣe yamayama then mo dẹ̀ ń sọ̀rọ̀ ní ẹ máa rómi jẹ́ lójú èèyàn máa tún máa dákún ṣòro ẹ̀ ìgbà tó bá ní problem ẹ máa sọ pé kinní kan nísìnyí tí bá wá sígbà tó bá ná kẹrù mi ní ìgbowó lọ́wọ́ anybody náà but ẹ tí mo yẹrù mi tán ti kó láyé ni ẹ mo yẹ owó tán ti gbà lọ́wọ́ mi ni ìgbà tó ń gba owó lọ́wọ́ ẹ sábọ̀dù tó náà gba owó lọ́wọ́ mẹ́rin ṣé kò rí gbà wọ́n dáwó fún lórí social media náà lẹ́sẹ̀kẹsẹ̀ ṣé mo jáde wá pé kí wọ́n dáwó fún mi ẹ máa tún wá jókòó ẹ máa fẹ́ fi system drag mi ìwọ pọlísà tó bá ní kán drag mi máa drag ẹ máa di ojú ẹ ni I'm not afraid of you. àjàjẹ ní tẹ́ bá ti lọ jẹ Amẹ́ríkà ló lé tẹ́jà lè lé tẹ́jà ló kó tẹ́jà ń gbogbo ọ̀nà àbí wọ celebrity tẹ́ máa ń tó jẹ́ pé iná lẹ́rùn àwọn Fúlàní. Yes, some of you call yourself celebrity blogger on this social media you have connection with those Fulanis. It's not only Gumi that have that thing with Fulani. All of you have it, the number with Fulani that they are sending money to you. All of you. Then you'll be coming out systematically and pretending that, okay, now maybe they are attacking us, pretend as if you are not part of it. You are part of it. Come back them around Waleti. So if you don't want me to remind them, please be on your lane. Let the leg be fresh. Huh? Not fresh. Àtàkùn náà sì bẹ̀rẹ̀ tí wọ́n sì mọ̀ ìbẹ̀rẹ̀ ogun lèyìn máa ń mọ̀ kò fi ẹ̀rọ ẹlòmíì tó bá mọ̀ parí ẹ̀ kó sẹ́ni tó mọ̀ tó máa parí sí. ẹni tó pé ẹ̀rìn káàkiri lórílẹ̀-èdè Nàìjíríà kidnapper ò kidnapper rí gbogbo ọkọ tó ń ṣẹlẹ̀ Nàìjíríà ipò àfẹ́sì wọn nílò wọn níwò. Not part of this one. I just tell everybody is a suspect.
I need butter. Don't come for me. Tẹ́ bá rè pé bóyá ti máa ń ṣe tẹ́lẹ̀, tẹ́ bá máa lọ ṣó ara yín bákan, máa bójú yín jẹ́ o. Máa bójú yín jẹ́. Ìgbà tí mo ṣe ṣáàtì mo ní kí Ìyábọ̀ lọ fún mọ̀dá kó fún torí òun ló máa ń support pé kó try to upgrade ẹ̀. Anybody wá lọ fi system pè mí ní wèrè lọ́ndà anybody. I'll come for anybody tó bá ti jẹ́ suspect lọ́dọ̀. Everybody na suspect. And anyway tó má tún ti lọ. Tó bá jẹ́ stories tipẹ́tipẹ́ tí ó wà implicating pé ó máa pààyàn, ó máa fi oṣù tuntun. Ó ti lọ. But tí anybody bá wá fún mi tó kàn déédéé àbí tẹ́ lọ rèsì kéètì kan sókè, your own medic story mi. But tó bá sọ̀rọ̀ sí lọ́ndà any platform tó kàn lọ bú mi tẹ́lu pé ń gbà ẹ̀ tó máa lọ sọ́dọ̀ ìyá lájí olórí burúkú kan tó yẹ pé gbogbo bọ́n ṣe ń pa ìyá ní. I don't lie anyway jẹ́ ẹ̀kọ́ máa lọ for now. So wọ́n mo kàn sọ fún ẹni Morin sọ fún gbogbo àwọn tó bá wá sọ́dọ̀ platform wọ́n lè fẹ́ da platform ẹ̀rú kọ́ máa jẹ́ náà sínsìn pé òkè ojú ẹ̀ ni wọ́n ń gbé kiri sí ó dẹ̀ ń jẹ lọ dáadáa lórí iṣẹ́ kí wọn kí àwọn fracas ẹ̀ tó dẹ̀ ń pé ìyáláyà fracas yẹn ní tó jẹ́ ìyálòdì wọn ìyálòdì ọba yìí jẹ́ ẹ sábọ̀dọ̀ kó fi system fẹ́ da platform ló mo ṣe temper justice báyìí mo temper ẹ̀ ní o kò sí rẹ̀ mi ò fẹ́ wàhálà bọ̀ kì í ṣe pé kí n jókòó mi jẹ́jẹ́ kí ẹ wá máa náwó wàhálà kí wá sọ pé kí ẹ máa fẹ́ máa fọ́ mi létí lórí ilé mi kí wá máa kẹ́ máa sọ pé kí n máa wò yín rùn I don't jealous anybody kẹ́ ẹ kó ṣì lọ Canada ni wọ́n ń gbé gbà owó mi mo fi ra tíkẹ́ẹ̀tì wa owó mi mo fi ń jẹ nǹkan tí mo ń jẹ bí mo ṣe ìwà owó mi ni mi ì gbowó lọ́wọ́ ìyá láyé anybody èmi dẹ̀ ni wọ́n jà lórí mi social media kò sẹ́ni tó ní story mi nínú mi tí Wàsíù àtàwọn ìjà kókò tó jà lólè tó jí wọ́n gba owó bọ́n ṣe gbowó ni wọ́n gbalẹ̀ náà ṣe promotion millions ni wọ́n gbé mi up to date láṣẹ dáadáa náà ṣe burúkú padà ní gbogbo ní olóró burúkú ní lẹ support wọn tó bá ṣe lé mi sí ìwọ́n wá sí ìyàn ọ̀dà ẹ̀ṣẹ̀ mọ́ pé wọ́n ọ̀dà aláwùjọ ni aláyé bàjẹ́ ló ṣe jàtìjàtì. mo temper justice mo kọ́ ẹni Morin mo tún kọ́ ẹni ṣé o tún mọ̀ pé Ondo state ló ti wá wọn ló bímọ fún Jẹ̀bú mo fẹ́ Jẹ̀bú mi ìbá other state tán bí wọ́n ṣe ṣe fún mi tó ní Jẹ̀bú tó ń ṣèkà fún mi Wàsíù tó ṣèkà fún mi torí òun nìkan ló máa kọ́kọ́ ṣèkà fún mi ṣé ti yé bẹ́ẹ̀ ṣe rí pé Wàsíù wọn ò pa jáde kó sọ pé òun ò ṣọmọ àlè òun torí majority ọmọ Congo these states ẹni ò ṣá kò sẹ́ni tó ní story mi nínú yín èmi ni mo blog tó yẹ pé ní tó sọ mí di blogger ni pé wọ́n jà mí lólè wọ́n ṣèkà fún mi and Ọlọ́run dẹ̀ ti destiny pé they not going to use me for some things and if these people because èmi maybe tí Ọlọ́run tí wọ́n bá lò wọ́n gan bóyá mo lè máa dá iṣẹ́ náà dúró kó pẹ́ k'Ọlọ́run lò wọ́n láti nà mí dáadáa wọ́n kò sẹ́ni tá a bá lò láti nà mí paṣọ tá a bá lò láti fi nà mí tí ò bá ronú pọ̀ àwọn asọ́nù sí mi God has no respect of anybody paṣọ tá a bá fi nà mí tí ò bá ronú pọ̀ wọ̀dà á gbọ́n mẹ́ ó máa jóná ní gúrúgúrú so má jẹ́ pàṣẹ fún mi ìgbédè ní fún ẹni náà tí ìkọ̀sí àti ìdààmú bá wá sínú ayé mi tó nípa ẹsẹ̀ rẹ̀ ìgbé ní fún ẹni náà so Morin mo tún call attention a lot of people will be coming under your platform now they may not be your person wọ́n lè wò ó torí Esabod bó ṣe wà wọ́n máa ń jealous gan èmi máa ń gba kádàrá mi bí ọ̀rọ̀ mi bí platform mi bó má ṣe ní wọ́n moderate ẹ̀ tó you know what a lot of things wọ́n máa fẹ́ fi ṣe ṣáàtì ẹ̀ ọ̀dọ̀ mi náà máa fi gbé náà máa ti gbé so yé mi pé kẹ́ ẹ lọ ra original mi kẹ́ ẹ mú original mi kẹ́ ẹ wá sọ pé fẹ́ liberate ẹ̀ kẹ́ ẹ sọ the fake imitation mi fake at imitation ó dẹ̀ máa ń ní crowd dada I don't jealous of people okay I don't jealous of people torí I will not beg to be elephant kò kí n beg to be big lion kò beg to be
ọba ẹranko ṣe ti yé I don't beg to be big for people to love me. Because if people are just telling you are the kiri kan you are integrity ẹ ló hide àwọn olè gan olè amrọ̀bà àwọn terrorist nàìjíríà wà ní integrity wọn ló hide àwọn tó lọ tó ń darapọ̀ mọ́ a lot of people wà tó ń jí investment in Nigeria they are part of people sponsor terrorists a lot of people torí ẹni tí máa ń gbé àwọn story they just want to raise some story out so that you be facing those ones a lot of people who are stealing mining these resources of Nigeria illegally they are part of people who sponsor the war to Nigeria terrorism ṣùgbọ́n abẹ́ dáhùn so majority of àwọn yẹn kẹ̀dẹ̀ ló ń sponsor àwọn ló máa ń fún àwọn tó bá ti wọ̀ pé eléyìí a lè lo ìgéèzì lágbájá kalẹ̀ lè kó bú eléyìí tẹ́ bá tún wá bẹ́ẹ̀ ṣe wá ń gbà yẹn tẹ́ bá pé wà ní pé lọ wà láì kí ṣe rọ́ torí bẹ́ẹ̀ Morin mi sọ pé kó má ṣe ṣáàtì ẹ̀ sí torí wọ́n máa ń takú sórí ibì kan ó máa di ìwọ́dẹ̀ kọ́ ló ṣiṣẹ́ yẹn iṣẹ́ ẹ̀hún náà yẹn iṣẹ́ pé Ìjẹ̀bú Òde o ó gba liberation ó gba deliverance lọ́wọ́ kí wọ́n you are not the one so tó bá ti dìgbà tó bá ti jọba yẹn a sì máa pe Ìjẹ̀bú ni èmi màá pè wọ́n tó bá ti wù ní tí bá ti sọ tó ń sì kẹgbẹ́ jáde màá pè wọ́n máa gbúdọ̀ ọba tó máa yàn gan ó gbúdọ̀ fún Bísóyè ní award á fún lóyè bẹ́ẹ̀ ni èmi wà nínú àwọn tó gba Ìjẹ̀bú Òde sílẹ̀ lọ́wọ́ ogun tó yẹ kó jà wọ́n ní ọjọ́ òní àti ọjọ́ ọ̀la àti Bísóyè yẹn so Morin àti gbogbo onítẹ̀rí sọ̀rọ̀ jábàjábà lórí social media you are not sí nínú wọn ẹ gbà bẹ́ẹ̀ dáhùn nínú àwọn tó gba Ìjẹ̀bú land Ìjẹ̀bú Òde sílẹ̀ despite mi wà láti Ìjẹ̀bú Òde ìyẹn tó mọ́ Ìjẹ̀bú Òde Bísóyè Atúwẹ̀ of Nigeria àbí Olùgbìtàn of universe ó wà ní kíni ó tàn mọ́ Ìjẹ̀bú èmi gbé ní Ìjẹ̀bú ni wọ́n ti forúkọ Ìjẹ̀bú wọ́n ti fi kì mí dáadáa nínú orí bíṣọ̀bù tí wọ́n ṣe pàtó mi ìyẹn tó ṣe orí bíṣọ̀bù ìdá Latin àti Lanko àti Ìjẹ̀bú àtàwọn ọkọ̀ group kan mẹ́rin wọ́n pèrè lọ́wọ́ Ìjẹ̀bú gbà yẹn bí mo ṣe mọ Ìjẹ̀bú tí mo come across Ìjẹ̀bú nìyẹn láyé mi lórí mídíà náà ni wọ́n ní Ìjẹ̀bú o àǹtí ẹ̀ ń kọ́ ó lè wò nínú wọn ó ní Auto-Bola ó ló wà ní Dubai mi ń ṣe ọmọ Ìjẹ̀bú o because àwọn tí mo promote nígbà yẹn tí mo gbé Màláìka lọ sí Dubai tí mo gbé Lanko àti Latin tó James nígbà yẹn wọ́n believe pé bóyá ọmọ Ìjẹ̀bú ni mí because I have many things ilẹ̀ mẹ́rin yàtọ̀ sí méjì tí wàá sí gbà yẹn I have other 2 plots of land tí wọ́n gbà lọ́wọ́ mi kì í ṣe múra kan síbi ọ̀nà Ìgbẹ̀bà road ojú títì báyìí you see yàtọ̀ sílẹ̀ tí wàá sí gbà lọ́wọ́ mi ní Ọbalẹ́ndé ẹ̀dá àti níjẹ̀bú Òde ibìkan tó jọba lè lẹ́yìn sẹ́kọ̀ hotel I have other 2 plots of land tí wọ́n gbà lọ́wọ́ mi so I try to invest because iṣẹ́ mọ́tò tí mò ń ṣe àtọ́dá business tí mò ń ṣe I'm used to Ìjẹ̀bú mo fẹ́ plant sí Ìjẹ̀bú bí àwọn tó kọ́ mi níṣẹ́ tí mo kọ́ṣẹ́ mọ́tò yìí lọ́wọ́ mo ṣe plant sí Ìjẹ̀bú ìgbà tí máa join car dealers association of car dealers Ìjẹ̀bú Òde ni mo ti join ìgbà yẹn Samosa Gudu ló wà ní chairman wa I plant myself I wanted to be family rooted in Ìjẹ̀bú Òde because àwọn tó kọ́ mi níṣẹ́ yẹn náà Ìjẹ̀bú Òde ni wọ́n gbilẹ̀ sí àti wọ́n dẹ̀ gbilẹ̀ sí Ìjẹ̀bú Òde náà ẹnì kan ò kàn lè rí ẹ náà kó sọ pé òun ò dá ẹ mọ̀ but true as you ni mo fi kúrò ní Ìjẹ̀bú Òde so epo omi Ìjẹ̀bú tí mo mu rí jọ̀kan tí mo fi wẹ̀ àti ẹnìkan tó wá láti Ìjẹ̀bú tí mo jẹ oore ọ̀fẹ́ rí àti ibi tí mo gbé níbẹ̀ kó tó di pé mo wá pàdé wá sí kó tó di pé wà láṣẹlẹ̀ that oore ọ̀fẹ́ yẹn do you understand and again bàbá ọmọ mi mo ti fẹ́ ẹni tó ṣe wedding fún mi ní MFM
tí ọmọ tó ń gbé lọ́dọ̀ mi padà ọmọ school tí àtúntò tó padà wá fẹ́ tó ń jẹ́ prince yẹn ọmọ ìṣìnàkì ọmọ pẹ̀lú bàbá Bukola yìí bó ṣe jẹ́ Lẹ́kí bàbá oríjì wọn from Ìjẹ̀bú Òde ni ọmọọba ni wọn Bọ̀wálé lórúkọ wọn Adébọ̀wálé. That's why anytime nígbà mi ti máa ń kí Adébùkọ́lá máa tún fi Ìjẹ̀bú máa forúkì Ìjẹ̀bú kì bàbá ẹ̀ sì wà láyé bàbá ẹ̀ náà ti wà ó dẹ àwọn family ẹ̀ sì wà mẹ́ you can go and ask. báwọn èèyàn ṣe ìjà fún mi níjẹ̀bú tó mo sọ́nà àwọn èèyàn tó ṣe dáadáa fún mi níjẹ̀bú náà wà. And again apart from that títí àwọn ṣèkà àwọn ṣèkà ní tó bá jẹ́ right èèyàn gbọ́dọ̀ sọ pé right ni kí wọ́n ṣe pé òkè o mi iṣẹ́ ọmọ Ìjẹ̀bú o wọ́n bá fi wá sí ìjọba wọ́n bá fẹ́ anybody ìjọba kí ló kàn wá. a ṣe bẹ́ẹ̀ nítorí pé àfẹ́ kí nǹkan burúkú wà láwùjọ wa kó máa pọ̀ sí wọ́n dẹ̀ ṣe fún Wàsíù sí ó máa jẹ́ kó lọ túra mú mi á dẹ̀ jẹ́ kí á rí àwọn kọ̀ọ̀kan àmọ́ kó sì máa fẹ́ fight back nígbà tí gbogbo ẹgbẹ́ bá ti rẹ ẹgbẹ́ tẹ́gbèrè rẹ̀ pọ̀ tó máa jẹ́ kójú ẹ̀ kó tún open àti àwọn tó bá ń live ayé wọn bíi títí ẹ̀ tó jẹ́ pé wọ́n kàn fẹ́ máa ṣe yàmàyàmà wọ́n kàn bí pé a kàn lè parọ́ fáwọn èèyàn ká kàn gba nǹkan ní wọn lọ́wọ́ ká sọ pàwọ́ lání. ẹni tó bá gbalẹ̀ onílẹ̀ bẹ́ẹ̀ yẹ of course tó bá rí ìtẹ́ tó bá rí tó sílẹ̀ tó lè kó wù ó lè tó bá rí mọ́tò ní mọ́tò lè gbé nǹkan ní ìkó lè gbé yáyá láyà ó lè ṣe tó bá rí pé wù ń gan tó bá wò kó bá mo ṣe lè rí ẹni nígbà bí ó bá ṣe gbà òun bá yé ẹ̀jẹ̀ tí ó bá dẹ̀ tí ayé ọkùnrin yẹn bá ti bàjẹ́ ilé ìgbéyàwó ẹ̀ máa bàjẹ́ tó bá dẹ̀ ti bàjẹ́ tán á di ẹni láti tẹ́dùn you know but torí pé most of you if you cannot benefit from it then you believe you should first spoil. I don't behave like that. Tell me about behave bí àwọn èèyàn ṣe treat me. I will not speak for anybody again today. I will not even put my mouth ní orí ọ̀rọ̀ kankan. Mo kàn lè máa ṣe bẹ̀ lórí media kí n máa ṣe other things. Tó bá jẹ́ pé content mi fẹ́ máa mo wá fẹ́ create pé mo fẹ́ máa make owó ni. But I'm born for a I'm born for a purpose. I'm sent for for purpose. I'm not just a person kan tẹ́ pé ẹnìkan kọ́ lè máa sọ̀rọ̀ òdì sí tó kàn máa lè sọ̀rọ̀ anyhow sí. I'm not a person like that. Àbí tó bá kọ̀ rí pé ẹ̀kọ́ ní legion kan ẹ̀kọ́ lọ a máa fọ́ legion yín dànù legion yín máa fọ́ sísìn. tí èèyàn bá ti ṣe nǹkan tí ò bá ti da from beginning ọjọ́ tó ti bí mi ni mo ti ń ṣe tí bá rí èèyàn tó ṣe nǹkan tí ò da ìbá àsùnmọ́ mi I'll tell them ní tẹ́ ṣe yẹn kò dá o bọ́tọ́ mọ́ yẹn ọmọ kan wà ní àdúgbò náà ní ìjẹ̀fẹ́ lò jẹ́ nǹkan sọ báyìí téèyàn bá súnmọ́ mi mo lọ́ọ̀fẹ́ kò mí kò ṣe nǹkan burúkú kí n má sùn fún ẹ and you cannot disturb me pé kò torí ẹ̀ tó bá gbọ́ ó máa jẹ́ kí n lọ́ọ̀fẹ́ mọ́ but you hate it you hate that truth you want to be wicked and we cannot work together and two cannot work together except they are in accord. Amos ló sọ bẹ́ẹ̀ 3:3. So if I hate you I won't even talk to you at all but when I love you I will book you. má ṣe nǹkan tó ń ṣe yẹn mọ́ because tó bá ń bẹ́ni tó ń ṣe nǹkan burúkú rìn tó burúkú tó ṣe yẹn ó máa tó bá ti jálù lórí tí wọ́n dẹ̀ ń bá yẹn ó máa jálù wọ́n náà. Samuel náà tún sọ fún wa pé má ṣe jókòó ní ìbùkún ní fún ẹni náà tí ò jókòó sáà gan-an ẹlẹ́dẹ̀ẹ́ tí ìrora kò náà yọ̀ búburú. That's when you know people are doing bad things. A lot of people because they want to eat they want to collect money from them they are kissing their hearts they cannot tell them the truth. When I call people out tó bá ṣẹ̀ mí I call them out tí n bá ti kọ́kọ́ bá wọn sọ̀rọ̀ pé fi mí lọ́rùn lẹ̀ ní kọ́ kí n tó call èèyàn out máa kọ́kọ́ sọ fún ẹ leave me alone and I will bear very well mo máa endure gan I endure a lot of things and that's why làwọn yẹn bá fi bullshit lọ so ní tí mo kàn fẹ́ sọ náà ní fún yín ni pé Wàsíù tí gbogbo yín fẹ́ fi ṣe content yẹn náà tó wáyé pé ti parapọ̀ nígbà tí èmi ń wá tí mo ń sọ̀rọ̀ tẹ́mọ̀ lot of you knows that I'm not lying you knows ẹ mọ̀ náà pé mi kúrò ṣùgbọ́n nítorí pé ẹ fẹ́ jẹ nídìí màdàrú ayé anybody bá bàjẹ́ tẹ́yìn báyà ti jẹ you don't care tó má bá yẹ ẹnìkan jẹ́ tán tẹ̀ mọ́lẹ̀ tán ṣayé ẹ̀yàn àwọn kẹ́ fi omi gbóná tán bá gbà lọ́wọ́ ẹni ẹ̀ torí ní moment tí ẹ bá pẹ̀yàn lẹ́kún tẹ́ ń gba nǹkan ẹ̀ tẹ́ ń ṣèkà fún omi tó bá jáde gbogbo nǹkan tẹ́ gbà lọ́wọ́ tẹ́ gbà yẹn tẹ́ bá rẹ fẹ́ bẹ́ẹ̀ ó ti domi kò wá ń ṣe omi lásán ó domi gbóná ẹ wá bu omi gbóná yẹn wá gbé wọnú ilé yẹn wá lọ fi ń wet flower tẹ́ bá ní
bóyá ọmọ ni bóyá ọ̀rẹ́ ni bóyá aya ni bóyá nǹkan ìwọ fúnra rẹ̀ fẹ́ fi rò omi tó gbóná tó hot ń ṣe fún wọ̀n wá fi rò ó máa bó lára náà kò dẹ̀ sódò tó tá a bá bi omi gbóná wẹ̀ tá a bomi gbóná tá a fi ń wẹ̀ tí ò ní kú kò ní ìdíkà ṣe pé but you, instead of you to call a spade call these people by their name and tell them that what you are doing is not good leave this person alone but because ẹ kàn máa wò pé ẹni yẹn lówó máa fún yín lówó a lot of you lè gbó lọ́wọ́ Wasiu Ayinde lè ná àwọn fans ẹ̀ àtàwọn òun fúnra rẹ̀ ló máa ní kọ́ ilé lágbájá ló máa pẹ́ nìkan òun léèyàn lọ ní kò sí tí ò léèyàn sí lẹ máa gbowó lọ́wọ́ ní ẹ máa gbowó lọ́wọ́ àwọn MC yẹn tó bá ti wá dìgbà tó bá ṣe fún yín ẹ̀jẹ̀ máa pariwo bọ́ instead of you to call it kẹrì book wọn nígbà yẹn if book the devil he will flee from you. So Morin oúnjẹ ló ń sìn bẹ́ẹ̀ lè máa pariwo almost 700 story for the gods story for the gods ìmí nínú story yín yẹn tẹ́ pé 700 tẹ́ pé 1000 go àwọn criminal ló máa wò yín àti àwọn èèyàn tẹ́ pé wọ́n kàn fún yín ní crowd yìí tàbí pé èèyàn àwọn kan wà lórílẹ̀-èdè àgbáyé it's a grace of God and I don't boast of I can be boast of I give thanks to God over it àwọn èèyàn tó matter dey look at my platform tí mi bá sọ̀rọ̀ fọjọ́ méjì people tell me wọ́n máa preach fún mi don't worry everything gonna be alright again because they know that my spirit must not be crossed I must not be moody I must not be angry I must not cry I must not continue praying a dangerous prayer because àwọn tó gbọ̀n àwọn tó bá mọ̀ kó ti bà wọ́n. So if you're some of you that's why I don't bother. I know the crowd can fetch money, can give money, but despite that money, if God is not giving money in that area, I'm going to get money in another area. And gbogbo ẹ̀yin mi gan tó yẹ pé ẹ ń gbowó yẹn gan pàápàá kò ṣó lára yín torí integrity ní ìwà yín ti bàjẹ́ kò sá ẹ̀ ṣàṣeyọrí ẹ̀ ṣe àṣeyọrí torí most of you kẹ̀dẹ̀rẹ́ kì í ṣe pé bóyá ẹ ti ẹ̀ dédé ti ẹ̀kọ́ dédé wò pé this lady bí Wasiu náà ṣe máa ṣe pé ibi tí ayé mọ ẹlòmíì gan ebi sì ń pa ẹlòmíì tó débi bá ń pa ẹlòmíì ṣé èèyàn mi pé kí n má kàn tí bá ti mú méèkì iṣẹ́ tí mo fẹ́ jẹ lónìí kí n má lè ṣe tọ̀la sílẹ̀ most of you are jealous so anything you don't have you don't want other people to have it I'm not person like that so gbogbo yín sẹ́yìn fi Wasiu ṣe content ẹ̀yin lẹ́ máa ń pọn tó bá gbóbìnrin kan wá ẹ máa pọn lé ní tó bá gbélé wá ẹ sábọ̀dù yẹn especially gbà tó gbóbìnrin á máa gbọ́ wàá máa gbọ́ Auto-Bola ṣé ìwọ fẹ́ compare ara ẹ pẹ̀lú ta ló kọ́kọ́ sọ máa Títí ni ṣé ìwọ fẹ́ compare ara ẹ pẹ̀lú eléyìí ni kò dẹ̀ sẹ́ni tó gbé wá tó bá ti lè bá wọn gbẹ́nu sí báyìí ayé wọn máa bàjẹ́ kí nìyẹn ò ní pẹ́ tó máa fi dàrú tó bá tẹ̀ tó yẹ pé wọ́n tún lè fún wọn ní grace tó pọ̀ díẹ̀ bóyá kó tẹ̀ fọdún kún ọdún wọn wọ́n kàn reduce ọdún wọn. yẹ máa pọ́n jẹ̀bẹ̀ lákìsà tó pẹ́ fẹ́ jẹun ṣé sábọ̀dù kò mọ̀ pé wọ́n ṣèkà fún mi nígbà tó wá tó ń fúnra rẹ̀ bẹ̀bẹ̀ ó bẹ̀bẹ̀ ni ó bẹ̀ mí tó máa send message máa ní kí ọmọ tó wà ní ìlú Pharaoh bẹ́ẹ̀ ní Egypt tó máa ní pé kó máa bá òun test mi gbé iṣẹ́ yẹ fún màmá gbé iṣẹ́ mi màmá wèrè màmá òṣì màmá jákèjàkè màmá àjàrà búkà gbé iṣẹ́ yẹ fún màmá wèrè wo nìyẹn màmá òsínwó wo nìyẹn màmá tí wọ́n gbé lọ sí Nàìjíríà tó lọ ń jẹ ẹ̀bà tó ń jẹun tó gbogbo ọwọ́ jẹun yàmàyàmà báyìí bí ẹ tí ò jẹun rí Ransom Blue yẹn many times mo ti kọ́ lọ wo history mo ti lodge síbẹ̀ many times mo ti lodge síbẹ̀ kì í ṣe 15 years tí bá dé láti abroad tí máa lodge síbẹ̀ nobody pay for me I pay for myself má gbóúnjẹ wọn wá sínú yàrá ìgbà míì máa lọ sí kìíní oná gbé lọ síbẹ̀ tó bá máa ṣe yàmàyàmà ṣàmàyàmàyàmà mo lọ sí Nàìjíríà hòtẹ́ẹ̀lì tí mo kọ́kọ́ sùn sí hòtẹ́ẹ̀lì mo lò 2.5 months ní hòtẹ́ẹ̀lì or 3 months almost 3 months mo lò ní hòtẹ́ẹ̀lì 3 months because I have a point to prove and I have a things to do in Nigeria and I have to achieve my aim in achieve gbogbo achieve àwọn kan and then ẹ̀yin tẹ́ jẹ́ anything you then bringing people down I'll be talking like this pé ọmọ ń ṣiṣẹ́ mi ni o ọmọbìnrin tí mo ń gbìyànjú láti jẹ́yàn láyé mo dẹ̀ ń try láti gbìyànjú láti jẹ́yàn láyé ẹnìkan á dédé dì ẹ́ mú
ọkùnrin ni ìwọ olórí burúkú kan tó kó fẹ́ fún ẹ lówó tó kó fẹ́ jẹ ẹ̀bà tó ò jẹ rí inú ilé ẹ ayé ó fẹ́ gbé ẹja ayé ọjọ́ kan tó máa padà hẹ́ẹ̀dì ayé ẹ tó máa padà bá yé ẹ jẹ́ then you be supporting that evil bullshit. Bullshit. Ẹ máa lẹ lówó wọ́n dẹ̀ ń dáwó fún yín lórí social media ṣé ẹni tó lówó wọ́n ń dáwó fún yín. Ẹ máa lẹ jẹ́ nǹkan ẹ dẹ̀ ń bayé jẹ́ ẹ dẹ̀ máa ṣe kílókíló wọn ẹ máa plant ẹyin anybody tó bá plant ara ẹ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta sórí social media ipe kó nǹkan lè máa gàǹgì anybody. I don't need gbogbo ayé. I need people that matters and people who matters they follow. Ibi tí bá wá sórí social media Facebook wọ́n máa set me up. Kó jẹ́ mẹ́wàá ló wò mẹ́wàá yẹn àwọn èèyàn márùn-ún nínú wọn àwọn èèyàn tó fẹ́ gbọ́ nǹkan tí mo sọ tí wọ́n gbọ́ information wà nínú ọ̀rọ̀ mi wọ́n ṣe nonsense tẹ́ sọ tẹ́kọ̀ jókòó síbẹ̀ tẹ́kọ̀ máa purọ́ ẹlòmíì ti lọ wo fíìmù mi that's iṣẹ́ tí mo ti ṣe ní 6 years ago 7 years ago wọ́n lọ wo wọ́n tún padà lọ wo àwọn ọ̀rọ̀ wọ̀nyẹn olẹ́lòmíì ń gbé lọ sọ́dà Morin olẹ́lòmíì padà fi lé lórí Wàsíù ẹ sábọ̀dà dédé sọ lónìí aṣọ tí Wàsíù ń kó sílé obìnrin yẹn ó ti ṣògùn sí ni aṣọ tí Wàsíù kó sílé obìnrin kò ṣe ògùn sí kò ní ìwọ̀ mọ́ nítorí ó gbóbìnrin pé wọ́n lè ṣe nǹkan sí fóun láti ṣèkà fóun kò ṣe ìyẹn kọ́ ló fi ṣògùn sí fún wọn aṣọ wọ̀nyẹn tó lòun bọ́ sílé àwọn ìyàwó yẹn pé kán máa rí kán fi ṣe pé ibẹ̀ ó ti di museum tó bọ́ kì í ṣe yẹn kò fi ṣe òògùn ó kàn sọ fún yín pé òun ò lọ bẹ̀ mọ́ tẹ bá ti rántí tẹ bá ti fìlì ẹ máa rántí yẹn pé ìyá yín pé tó wá lóun ló ń bí yín tòótọ́ tó ráṣọ òlélẹ̀ evidence ni òun ló fi ṣe òògùn ẹ̀ fúnra rẹ̀ ó ti jẹ́ sára ẹ̀ ti gbà sára ẹ máa lọ bá yẹn yí ó dẹ̀ ti collect nǹkan tó collect nígbà tẹ bá ti wà nígbà yẹn ó dẹ̀ níbi tó máa dé mọ́ ìgbà tó bá dẹ̀ ti sọ pé òun quit bóyá ó sọ fún wa ó lòun ti quit lórí ọ̀rọ̀ mi ó lòun ò ní jọ mí lẹ́nu mọ́ bọ̀ kó ṣe pé kò ní yọ mí lẹ́nu mọ́ náà wọ́n á jẹ́ kí business mi padà wá sípò á dẹ̀ fún mi ní owó àwọn nǹkan tó bá yọ lẹ́nu bẹ́ẹ̀ ni àwa òun náà máa ní stable a máa kọ ní ọ̀rọ̀ Wàsíù respect me do you think Wàsíù bẹ́ẹ̀ ni mo sọ fún yín he knows that I'm a good person ó dẹ̀ mọ̀ pé mo ń pàdé ó dẹ̀ mọ̀ pé ọwọ́ Ọlọ́run bá wọn láti lẹ́nu àdúrà mi àti ọ̀rọ̀ mi èèyàn yín mélòó nínú àwọn obìnrin mélòó ni Wàsíù bí àmì ló fẹ́ rí ló bá sùn ló lè ní some more courage to the level bí mo ṣe some more courage I go to Nigeria I talk about them gbogbo ọ̀rọ̀ àwọn èèyàn tí mo sọ̀rọ̀ wọn lórí media mo sọ̀rọ̀ nígbà tí mo dé Nigeria kì í ṣe pé mo fi boast because I know they did evil to me they haunt me ìjọba àgbáyé mọ̀ pé wọ́n haunt me tìlú tí mo wà mọ̀ pé wọ́n haunt me tí Nàìjíríà mọ̀ pé wọ́n haunt me wọ́n tún wá ṣe pàmbà bàrì nígbà tí mo tó dé Wàsíù tó máa kọ́ fún mi tó bá fẹ́ bínú sí mi tètè ró dáadáa ń sìn mo ní kó tètè máa yọ́dún sí mi ó tún sọ fún kán máa ṣèkà ó mọ gbogbo àwọn tó ń ṣèkà fún mi mi àti nǹkan tó ṣe ẹsẹ̀ wọ́gọ́wọ́gọ́ báyìí àwọn ọ̀rẹ́ wọn Poppy and co all of you bunch of olórí burúkú ọkùnrin kan now you want to be disturbing me you say you want to crash me the Lord will crash you ogun tó jù yín lọ máa gbé yín mi àwọn tó jọjọ orí yín lọ́rọ̀ máa bá yín jà you fight me the Lord will fight you. You disturb me and my daughter, the Lord will disturb you. But you love me, you want progress, you want my progress, you want me to recover, the Lord will protect you, protect me. If you want me to recover whatever they have stolen from me, you don't jí bíbá ẹ̀kọ́ ni wọ́n kọ́kọ́ jí náà. Èmi tó ń jí mọ́tò lọ́wọ́ mi ní Canada bíbá títí tẹ́ bóde wá ra mọ́tò. Bí mo ṣe wá ra mọ́tò owó tó wà lọ́wọ́ mi gbà yẹn during the COVID, mo fi ra mọ́tò Toyota Corolla because I have a lot of people who want Toyota Corolla. Any Corolla tí ma ti rí báyìí máa either ó rough or kò rough I will buy that Corolla ẹnìkan tí Corolla lọ́wọ́ mi ọmọ Ìjẹ̀bú náà ní lọ́jọ́ náà lọ́wọ́ mo dẹ̀ sọ fún madam mi ni wọ́n jí Corolla gbogbo mọ́tò tí wọ́n dẹ̀ rà lọ́wọ́ mi báyìí àti títí tí madam yẹn rà o àti tí èmi fúnra ra mi tí mo àti táwọn ọ̀dà sí rà nígbà yẹn èrè tí mo jẹ at that season òun ni mọ́tò ẹ̀kan yìí wọ́n dẹ̀ lọ́gbé kẹ́lẹ̀ mọ́ bí tán monitor me they monitor me to the level that any money I earn any money I make they know it. I'm telling you if you continue want to be moderating my finance then adoloro máa dún ní ilé yín wọ́n lè fẹ́ dùn síbò mi kó lọ ṣe mistake balẹ̀ sórí ilé ẹ̀ so leave me alone don't disturb me
wọ́n máa monitor gbogbo nǹkan tí mo fẹ́ ṣe nígbà tí mo ta mọ́tò yẹn tí wọ́n jí mọ́tò yẹn gbé tọmọ Ìjẹ̀bú jí mọ́tò yẹn ẹ mọ̀ kan Esabod padà gbé síta ó dẹ̀ kọ́ sórí live ẹ̀ ó gbé sórí blog olórí burúkú ẹ̀ ó sọ fún mi pé Auto-Bola stole a car they kill the father of my baby they put my name that I'm the one that killed him ẹ ní jèrè pátápátá mo rí ìmọ̀ kan fún wọn ni anybody tó bá ti fún mi lórí platform any platform tell them not to abuse Auto-Bola here because some of you mo rí pé gbogbo ilẹ̀ ń gbé fídíò tó ti pẹ́ tí mo ti ṣe 6 years ago 6.5 years ago 7.5 years ago ìyẹn lè máa fi mọ olóòtítọ́ ọ̀rọ̀ èèyàn àti ẹni tó máa ń dúró sórí òtítọ́ the truth is hot the truth is very hot but let me tell you a day is coming that the truth ìyẹn gbogbo làwọn èèyàn máa wá káàkiri do you understand and go and check what I'm saying yesterday and then even start 6 years ago go and check it up to today when I started my blogging go and check it today did I change my story a lot of people have told me they've said to me forget let's go money ba let's go people to money or let's go one let's go they be showing that we are money we are terrorists we can destroy anybody nobody query us the lot tell you about query ni Ọlọ́run ma query ni Esabod padà wá gbé lẹ́yìn tí bọ̀bọ̀ yẹn jam tó jam lóde tó jí mọ́tò yẹn nígbà yẹn tó pé mi ò tí ní permanent residence tó jẹ́ pé brown paper ni mo sì ń gbé káàkiri wọ́n bìlí pé mi ní lè pe ọlọ́pàá I call police on this people ìsìngbà tí Esabod èmi ni mo gbé sórí social media pé this is what is happening to me o I go live I tell you what this is what they are doing to me owó mọ́tò tí mo èrè tí mo tún jẹ ń gbà yẹn èrè tí mo ti jẹ lára èrè tí mo jẹ làwọn aṣọ mi àti ilé mi àti gbogbo nǹkan tí mo lè wà tí wàá jẹ́ kémi lose ẹ̀ wá sọ pé ayé yín ò ní bàjẹ́ wá Esabod wọn ó máa lose tí bá wò ó jẹ́ kí n sọ fún gbogbo yín tẹ̀ wà lórí social media tẹ́ ń ṣe terrorism yẹn you are going to lose because tí wọ́n bá ti rí àwọn ọ̀gá yín táwọn ọwọ́ bá ti tẹ̀ wọ́n àwọn tó ń sponsor yín gan ní Nàìjíríà then your income ó máa reduce ayé yín gan máa crash apart from that you come for me pàápàá I will expose your ass. Esabod kọ síbẹ̀ ni pé Auto-Bola ó lọ jí mọ́tò ní Canada meanwhile mọ́tò mi ni wọ́n jí èmi complain pé wọ́n ṣèkà fún mi o wọ́n ṣe nǹkan báyìí ní Nàìjíríà wọ́n ṣe nǹkan báyìí ní Nàìjíríà wọ́n ṣe nǹkan báyìí ní Nàìjíríà Esabod gbé jáde ó gbé opposite ẹ̀ torí ọjọ́ tó fẹ́ lọ Nàìjíríà olè abiyapa agbọmọpa òbàyé jẹ́ kò sẹ́ni tó pé wá sábẹ́ tí ò ní tó máa pé lọ. ẹni tó ṣe iṣẹ́ yẹn Esabod tó ń ṣe content tó sọ pé Auto-Bola Wàsíù Àyìndé o ìkà ni Wàsíù Àyìndé o ìkà ni Wàsíù Àyìndé sí ìgbà tí ó gbé lọ sí Nàìjíríà tó lọ jẹ̀bà tó ṣọwọ́ yànmọ̀yànmọ̀ jẹ́ ti ẹ̀rí ó dẹ̀ kó wà mí tó ṣọwọ́ yànmọ̀yànmọ̀ kò jẹ́rú ayé yẹn rí àtìgbà yẹn ló ti máa ń bẹ̀rẹ̀ sí í ṣó pé òun wà níbì kan òun jẹ iye ayé òun jẹun òun ṣe kinní kan ẹ jẹ́ pé ilé tó ń gbé ilé kókóròsì báyìí ni tẹ́ pé òun àti àwọn inú ilé ẹ̀ òun àtàwọn sùn ni àwọn animals kéékèèké bíi àwọn bedbug bíi cockroach bíi wẹ́jíkò bíi àwọn spider bíi àwọn rat ajá gbogbo wọn oríṣiríṣi ló bá gbé lẹ́mi ṣòro. bó ṣe rí oúnjẹ tó ní òun lélẹ̀ tó ní
ó jẹ dòdò ó jẹ iyán ó jẹ ẹ̀bà ó jẹ gbẹ papọ̀ oníjẹkù kó sì lọ́jọ́ wá ṣe tán wá ní Wàsíù Àyìndé ìkà ni ẹ èèyàn burúkú ni ẹ ò mọ̀ pé kà ni nígbà tó ní kó wá lọ gba ó ní kó wá lọ gba ó tàn ẹ lọ Nàìjíríà pé kó wá lọ gba nǹkan kan ní Nàìjíríà kí ló rí gbà ó ní àwọn kan ti ṣiṣẹ́ ẹ̀wọ̀n ní kó wá lọ jèrè bẹ̀ kí ló rí gbà nígbà tó ń sọ fún gbà yẹn pé ẹ Wàsíù Àyìndé èèyàn ni òun ló gbé bàbá wọlé sìn ṣé sìn o tún wá ń sọ fún sìn pé èèyàn burúkú ni o mọ̀ pé èèyàn burúkú ni nígbà tó fẹ́ fún ẹ lówó ẹ̀yin tó yẹ pé tó bá ti fún yín lówó báyìí tẹ́ bá ń jẹ lẹ́nu lẹ́nu ó ti tán tó bá ti tán ó ti tán bẹ́ẹ̀ náà ni anyway tó bá tún pè mí wèrè tó bá tún fi mí wé wèrè ìrandíran ẹ máa ya wèrè ni ó máa ní tumor of the brain bẹ́ẹ̀ kan ni Wàsíù ṣẹ̀ṣẹ̀ tó fún lóyún ní àlùmọ́sọ mẹ́yìn ó ti tún ya wèrè èmi ò sí náà àwọn tó bímọ fún Wàsíù tó ń sinmi when it start with you tó bá ti lo iṣẹ́ yẹn tíṣẹ́ yẹn wà tó fresh gan tíṣẹ́ yẹn tó fresh gan a lot of things will happen to that person anything. He's not recording me. And I got myself. What is happening? I noticed that too. Can you see me or you can hear my voice alone? Because my èmi no notice though, but I can see myself now. When they clear that. Anytime I use this phone, yes, I notice it. Kí ni mo lè ṣe sí? Tolu, what can I do? Oh God, okay, I will cut it now. Come and see. Kàn wá yọjú wo ó show mi ó dẹ̀ clear gan, but I notice that you can hear my voice. Tí n bá wá wò later màá rí pé kò blank kò ní show kíní mi. Irú Samsung wò lè wò lélẹ̀. Okay, let me go now. Then I will come back again. I will come back again. So, o máa ní láti rí mi kò ní rí mi kẹ̀. Let me go now.